ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dúró lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àjẹjọ dídú wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí bàbá tó pa wá mọ́ ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ti ọ̀sẹ̀ yìí àmọ́ lóore bàbá gbọ́ ọpẹ́ bàbá gba ìyìn a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ìwé ìdájọ́ là ń dágbé lórí ètò ohùn olúwa látẹnu ìyá àdúrà Ìràbániṣẹ́ JP èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú ohun olúwa náà ti tẹ̀síwájú náà nìyẹn jẹ́ ká gbé bíbélì wa títòsí mo sọ pé ní ìgbàkúgbà tá a bá ti fẹ́ gbọ́ ètò ohun olúwa báyìí ká jẹ́ kí bíbélì wa kó máa wà ní ọwọ́ wa ohun olúwa ti bẹ̀rẹ̀ náà nù láti ẹnu ìyá àdúrà fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì fún ìbéèrè tàbí ìdíkà àbí ìkejì ẹ pè ìyá àdúrà Ìràbániṣẹ́ JP ẹ pè mi sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà 070 5784 23 11 070 5784 23 11 tàbí nọ́mbà wa kejì 080 38 53 92 42 fúnra mi báyìí ni máa gbé àdúpẹ́ lọ́wọ́ bàbá àti màmá èyí tí wọ́n ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK tí wọ́n ní kí ohun olúwa kó máa tẹ̀síwájú mọ́mì dáàdì lórúkọ jésù ayé yóò ní ṣe dádúró fún ẹnikẹ́ni yóò máa gbèrú sí iléeṣẹ́ náà dẹ̀ni títí ti pa ohun olúwa náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká súnmọ́ tòsí ẹ jẹ́ ká gbé bíbélì wa ẹ bá mi share rẹ̀ fún gbogbo ojú àti ọkàn gbogbo àwọn tó ń wò ó lọ́sọ̀ọ̀sẹ̀ àtàwọn tí wọ́n ń comment àti wọn tí wọ́n ń tẹ like lórí ètò ohun olúwa náà ẹ bá mi sọ fún wọn pé tó ìyá àdúrà ti dé o kí kálukú wa ká ṣe kíni ká súnmọ́ tòsí láti gbọ́ ètò ohun olúwa ti ọ̀sán yìí kí ni ohun tí mo mú fún wa ní ọ̀sán yìí òun náà ní alágbára asán alágbára asán oríṣiríṣi ni àwọn ènìyàn ti ń lo agbára ṣùgbọ́n tí ọlọ́run bá wà ní ìhà tiwa oníta ló lè dojú ìjà kọ wá alágbára asán ẹni tí agbára rẹ̀ tí ò ní wúlò níwájú ọlọ́run ẹni tí agbára tó ń lò tàbí tó ní ìgbẹ́kẹ̀lé láti fi lè lé ọmọnìkejì ẹ̀ lórí ṣùgbọ́n tí ọlọ́run yóò ṣe kíni tọ́lọ́run yóò yẹ̀yẹ́ rẹ̀ wípé ò jámọ́ kankan ó lè máa sọ ó lè máa fi hùwà ó lè máa lérí nínú ara rẹ̀ wípé ohun tó ṣe fún lágbájá rẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá wà ní ìhà tiẹ̀ ńkọ́ kò sí ohun tó lè ṣe alágbára asán ọ̀rọ̀ ọba kan ni mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí nítorí pé kíni ó ń lo agbára lórí gbogbo àwọn ọmọ ìlú ẹ̀ ó ń lo agbára lórí gbogbo àwọn tí a kò lè lọ́wọ́ ó ń lo agbára lórí gbogbo àwọn tí a fi ṣe olórí lé lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yọ tọ́lọ́run ọba sílẹ̀ ó ń wò pé tó bá ti ṣe àṣegbé ni ẹgbọ́n dáàdì mọ́mì brọ́dà mi sísítà ṣé àṣegbé kan wà nínú ayé yìí àgàgà ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé àṣegbé kan wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí àṣegbé kankan àṣegbà lókù àṣegbà lókù nínú ayé yìí tí kálukú ń ṣiṣẹ́ rẹ̀ tó dẹ̀ ń gbà á gbà lọ́wọ́ ọlọ́run kódà àwọn ènìyàn gá tó ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn fún pé kíni n tó ṣe lórí lágbájá kò tọ́ sí ọ alágbára asán yìí kò yọ tọ́lọ́run ọba sílẹ̀ àwọn ìránṣẹ́kùnrin mẹ́ta kan ó ní mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn ní ọ̀sán yìí nípasẹ̀ pé àwọn jẹ́ni tó ń pe ọlọ́run wọ́n jẹ́ni tó ní ìgbàgbọ́ nínú ọlọ́run ṣùgbọ́n ọba yìí jẹ́ni tó jẹ́ pé n tó ń bá ṣe àṣegbé ni àwọn ìránṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nítòótọ́ ọ̀rẹ́ Dáníẹ́lì ni wọ́n ṣùgbọ́n wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọ́n láwọn ò ní tẹríba fún òòṣà kankan àti ẹ̀mí àti ẹ̀yin ṣé tí wọ́n bá tiẹ̀ sọ pé bóyá ohun tí a ó búrè ká lè bá àrọ́ náà lọ nítorí pé àwọn ò fẹ́ ká sin ọlọ́run tàbí ohun tẹ́ owó rèé tàbí ọrọ̀ ayé rèé
ṣùgbọ́n má ṣe kíni, má ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, má gbẹ́kẹ̀lé, ṣó o lè bú Ọlọ́run, ṣó o lè sí Ọlọ́run. Wọ́n ṣe títí bí káwọn ránṣẹ́ ṣe Ọlọ́run, ṣùgbọ́n wọn kò ṣe. Wọn ò ṣe Ọlọ́run torí pé kíni, wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wọn. Ẹ jẹ́ ká lọ wòwe Dáníẹ́lì. Ẹ jẹ́ lọ wo first Daniel, ẹ jẹ́ lọ wòwe Dáníẹ́lì orí 3. Ẹ jẹ́ wo 8 to 18 rẹ̀. Ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀, ó kún, ó pé níbẹ̀. Ìwé Daniel 3, 8 to 18. A ó rí bí ìránṣẹ́ yìí tó jẹ́ pé ó mọ̀ pé ọba lòun jẹ́ lórí gbogbo ènìyàn tó yẹ kó fara dẹ̀ wọ́n. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń lo agbára pò lè fi agbára, ó lè ní wọ́n lára, ó lè lo agbára lé wọn lórí. Níbi tó rò pé ó lè fìyà jẹ wọ́n torí pé wọ́n ń sin Ọlọ́run. Kódà ó ní kí àwọn ẹrú rẹ̀, àwọn tó ránṣẹ́ kí wọ́n lọ ṣe kíni, kí wọ́n lọ dá iná yẹn ní ìlọ́po tí ṣe ìlọ́po 7. Kí àwọn iná yẹn kó ṣe kíni, kó lè gùnkè, kó lè ṣe lálálá. Ṣùgbọ́n àwọn tí wọ́n dáná ìgangan ni ooru náà kọ́kọ́ ṣe kíni ló kọ́kọ́ pa. Bí ọ̀tá rẹ̀ ṣe máa jẹ̀bi nìyẹn. Dáàdì mọ́mì, bí ọ̀tá yín ṣe máa jẹ̀bi nìyẹn. Àwọn tó ní ìgbàgbọ́ pé bóyá agbára táwọn bá ní àwọn olólè olórí bí wọ́n ṣe máa jìyà nìyẹn. Nítorí pé a ní Ọlọ́run, ohun gbogbo la ní. Nítorí pé a ní Ọlọ́run, ohun gbogbo ló wà ní ìkáwọ́ wa. A lè sọ fún Ọlọ́run pé ta fẹ́rẹ̀ yóò sì ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí ọba yìí ṣe lo agbára yìí tó, ó ṣe kíni, ó gbèrè tìjú torí pé kíni, agbára tasán ayé ló ń lò àti pé kíni, agbára ipò ló ń lò. Ṣé àwọn ènìyàn máa lo agbára ipò yẹn lé ọmọnìkejì wọn lórí ní àkókò yìí? Lé tí ò tọ́ àti tí ò yẹ. Lé tí ò yẹ ká lò lé ọmọnìkejì wa lórí. A máa wò pé ipò ti wà ní ọwọ́ wa. Ohun tí bá ṣe àṣepé ni dáàdì mọ́mì, kò sí àṣepé kankan. Bí kò ṣe àṣepamọ́ àti àṣegbà lókù níta nísinsìnyí. Ẹ má jẹ́ ká ron tí ń kọjá ní àkókò yìí, torí tí ń kọjá gan owó ibi lásán tó ń kọjá ní àkókò yìí, ó mú ẹlòmíì sí Ọlọ́run. Kò sí bí wọ́n ti ẹ̀ lè sọ pé wọ́n gbé ìsọjí tàbí wọ́n gbé kankan kalẹ̀. Tó bá ti ní wọ́n jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ẹ dákun mọ́mì dáàdì, àwọn ènìyàn ń lọ sí ibẹ̀ náà nìyẹn. Níbi tí wọ́n ti gbọ́ pé wọ́n fún àwọn ní jíjẹ àti mímu torí pé kíni, ara ti ní àwọn ènìyàn jù nínú ayé tí a wà yìí. Nígbà tí òbí bá ń wò sùsùsù tó fọ ọmọ rẹ̀ lélẹ̀ pé ẹgbà ọmọ kan èyí tó ń bí pọ̀, ẹ sá fún lówó nítorí tóun ó jẹ. Bí àwọn kan ló wà nídìí agbára yìí pé kí ara kó máa ní ilẹ̀, kára kó máa ní àwọn ènìyàn. Ẹ gbọ́ níbo la fẹ́ lọ? Àjọ dá wa sí inú ayé ni, lórúkọ Jésù àtèmi àti yín àwọn ní tọrọ jẹ, àrò òní ni wá. Ìránṣẹ́ yẹn bó ṣe jẹ́ ọba tó, ṣé ní àkókò yìí ṣé irú bẹ́ẹ̀ náà máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Bí èèyàn ṣe ní agbára tó sì ń lò ó lọ́mọnìkejì ẹ̀ lórí. Wọ́n fẹ́ kọjá kí àwọn náà dáná sí yàn lára pé ẹ lọ kó wọn dà sínú iná ní ohun tó ń lọ ní àkókò yìí. Ó dẹ̀ ní èmi ń bọ̀ kankan o, èrè mi bẹ pẹ̀lú mi láti san án fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Ọlọ́run á dé, ẹ pé àti sọ pé yóò dé ó ń bọ̀. Ṣùgbọ́n bo ni yóò bá ìwọ dáàdì, bo ni yóò bá yín mọ́mì, ní kí ni yóò ká mọ́ yín lọ́wọ́ brọ́dà mi sísítà, kí ló fẹ́ ká mọ́ yín lọ́wọ́ gangan? Ṣé agbára àti ipò tí ń bẹ ní ìhà àti ọwọ́ wa, ṣé à ń lò dáradára bí? Agbára àti ipò tó wà ní ọwọ́ wa, ṣé à ń lò dáradára? Ẹlòmíràn agbára àti ipò tó wà lọ́wọ́ rẹ̀ yẹn, ó yóò máa jayé alábátá ní pé kò sí tóun ò lè ṣe láṣegbé, kò sí àṣegbé kankan. Tó o bá ṣe tó bá dáa, wàá pàdé ẹ̀. Tó o bá ṣe tó kù díẹ̀ káàtó, dáàdì mọ́mì, ẹ máa pàdé rẹ̀ ṣáá ni. Torí ẹni mo fi ń wò fún àwọn ènìyàn tí ń bẹ ní àkókò yìí, táwọn náà ṣe bí ọba yìí, dédé bí pé wọ́n ń lo agbára bí èyí. Níbo ni wọ́n sọ kalẹ̀ sí? Níbo ni wọ́n sọ ẹrù wọn kà gangan? Ló fi ń yé wa pé ká dì í bá bá ṣe lè dì í, torí náà bẹ́ẹ̀ bá ṣe dì láò ṣe tù.
ẹni tí ò bá dì dáadáa ìtukùtù ní á mà bá nú ẹrú rẹ̀. tá a bá dì dáadáa a ó tú dáadáa torí pé kíni ọkàn wọ́ balẹ̀ ẹ̀rí ọkàn wa gbọ́n dà wá láre pé a ò ní ẹ̀jẹ̀ ní ọwọ́ wa. a ò lo agbára débi pé a jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n mọ Ọlọ́run kí wọ́n sọ pé àwọn ò rí ilé ayé wa. a jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ tí Ọlọ́run dá sínú ayé yìí a jẹ́ ó dàbí pé wọn ò rí ayé wa. ẹ wo àwọn alágbára kan ní ibòmíràn báyìí bí wọ́n ṣe ń lo ọmọ ènìyàn ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ènìyàn bíi tiwọn. wọ́n sì tún sọ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí àwọn yòókù wọn máa sọ wọ́n á sọ wọ́n sì tún dú u. wọ́n ní mò ń bọ̀ kankan èrè mi bẹ pẹ̀lú mi láti san án fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. iṣẹ́ ọwọ́ wo ni tiyín dáde? mọ́mì iṣẹ́ ọwọ́ wo ni tiyín? ṣé ọwọ́ yín kún fún mímọ́ ni àbó kún fún ẹ̀jẹ̀? ṣé ọwọ́ yín kún fún ohun rere ni tàbó kún fún ìwà ibi? ṣé ọwọ́ yín kún fún ohun rere ni tàbó kún fún ìwà ìkà? ṣé ìkà ò sí ní ìhà tiwa? ṣé ìkà ò sí ní ọwọ́ wa bí? ṣé a lè sọ pé adáńgájíá níwájú Ọlọ́run? a lè sọ fún Ọlọ́run pé ohun tí mo fẹ́ rè kọ́ Ọlọ́run dẹ̀ ṣe fún wa lẹ́sẹ̀kẹsẹ̀? tí èèyàn ò bá dángájá débẹ̀ ó ti gbé nínú ayé tó wà yìí. ṣùgbọ́n ọba yìí ṣe kí ni ó fẹ́ lọ agbára lé àwọn ọmọ Ọlọ́run tí ó tẹ́ pé Ọlọ́run ni wọ́n ń pè. kódà ó tún yẹ èrèkèrè ó ní àfi túláàsì tí wọ́n gbọ́dọ̀ forí balẹ̀ àwọn láwọn ò lè ṣe kí ni àwọn ò lè forí balẹ̀ tó láwọn ò lè yẹ èrèkèrè kan fún ara wọn yàtọ̀ sí Ọlọ́run. wọ́n lọ́dọ̀ náà kí wọ́n lọ kó wọn sínú túbú. Sédákì Mésákì àti Àbẹ́dínígò wọ́n kó wọn sínú túbú ní tòótọ́. ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó ti tẹ́lẹ̀ dè wọ́n ó lẹ̀ kẹrin wọ́n ṣe ń dá iná yẹn gan bàbá ti wà níbẹ̀. ó tẹ́lẹ̀ dè wọ́n iná yẹn tó á di èsì sí wọn lára. bó ṣe máa rí fún èmi àti ẹ̀yin nìyẹn tó wọ́n máa wò ó pé ẹlẹ́ṣẹ̀ nìyín ẹ ò pé tàbí pé ṣùgbọ́n Ọlọ́run tó fẹ́ràn yín àti tó wà ní ìhà yín kọ́. ó máa jẹ́ tẹ́ ń ṣe kó máa ṣe déédéé ni nítorí pé kí ni Ọlọ́run tó ṣẹ̀dá yín ti mọ̀ ó sì ti mọ̀ yín. ẹ jẹ́ ká pé níwájú Ọlọ́run ẹ má jẹ́ ká fi ohun mìíràn kún Ọlọ́run ẹ má jẹ́ ká fi ohun mìíràn wé. tá a bá ti fi ohun mìíràn wé a lè sọ̀rọ̀ pé kó kúta kó ṣe kí ni kó ṣìdí kó ṣí rárá. a lè sọ fún Ọlọ́run pé ohun tá a fẹ́ rè kó dẹ̀ ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀. nítorí pé kí ni àwa gan pé níwájú Ọlọ́run ńlá lè sọ fún Ọlọ́run pé tá a fẹ́ rè. dáàdì mọ́mí ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí lọ́wọ́ àwọn alágbára ayé tí wọ́n ń lo agbára lé mi lórí lọ́wọ́lọ́wọ́ èyí tí wọ́n fi agbára wọn ní mi lára dáàdì mọ́mí èyí tí wọ́n ń lo agbára wọn lájẹ́ pé ìnírọ̀nà lọ tàbí wọn ò ní lè ṣe déédéé nínú ayé yìí Ọlọ́run jẹ́ ayé mi gbà kó lọ́wọ́ wọn ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Kristi agbára aláyé yìí ní orúkọ Jésù alágbára ayé tó lè lóun lo agbára lé mi lórí lónìí ní orúkọ Jésù ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára bàbá gbàgbára lọ́wọ́ wọn ọmọ gbàgbára lọ́wọ́ wọn ẹ̀mí gbàgbára lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin alágbára ayé tẹ́ ẹ rò pé tẹ́ ẹ bá ṣe àṣegbé ni Ọlọ́run kó gbẹ̀san wa lára wọn bàbá gbẹ̀san wa lára wọn ọmọ gbẹ̀san wa lára wọn Ọlọ́run má jẹ̀mú ó yá kó gbẹ̀san wọn ẹ̀san wa lára wọn torí pé kí ni wọ́n ń lo agbára àti ipò wọn lé wa lórí. ẹ wo inú ayé tá a wà yìí Ọlọ́run ọ̀fẹ́ mọ ọmọ mọ́. ẹ wo inú agbára ayé tí wọ́n ń lò lé wa àwọn ènìyàn lórí. àti jẹun ẹ̀mẹ́ta ní ojúmọ́ gan ó le kókó. agbára táyé tìgbàtìgbà ní ọ̀tọ̀ ni ẹ wo tìgbà tì sí yìí. ẹ wo bí wọ́n ṣe mú ilé ayé le kókó fún gbogbo ọmọ ènìyàn. ẹlòmíràn kàwé kò rí iṣẹ́ kankan fi ṣe. ẹlòmíràn àwọn ìyá sì struggle wọ́n dẹ̀ jìyà wọ́n dààmú wọ́n fòrófòró wípé ń bàbá dọjọ́ alẹ́ àwọn ọmọ jẹ́ǹjẹ ọmọ wọn ò rò oúnjẹ ọmọ gan èyí tí jẹ́ǹjẹ ara rẹ̀ débi pé yóò fún ìyà jẹ. àwọn alágbára táyé lọ́wọ́lọ́wọ́ nìyẹn tí wọ́n pé agbára asán ni èmi tí ẹ máa wò pé ńgbà tí ẹ bá dé tàbí tí ẹ bá kú ń bo lẹ fẹ́ dé sí. nígbà tẹ́ bá kú gangan mo lẹ fẹ́ dé sí mo lẹ fẹ́ sọ ẹrù yín kà
báwo lẹ ṣe sọ ẹrù yín, báwo lẹ ṣe sọ, bẹ́ẹ̀ bá sọ tán báwo lẹ ṣe tú, tẹ́ bá tú tán kí lẹ fẹ́ bá ń bẹ̀. Èmi ò mọ tó fẹ́ bá ń bẹ̀ torí ẹ bá dirú ẹ̀ wókòwòkòwòkò náà ni yóò bá, ẹ bá dirú ẹ̀ dáadáa náà ni yóò bá. Agbára asán, alágbára asán tí ò dé ibì kankan, tí ò fògo fọ́lọ́run. Wọ́n jẹ́ kí ilé ayé kó ní ènìyàn lára débi pé ẹlòmíràn gan sọ̀rọ̀ ní àkókò yìí. Mo jókòó ti màmá kan, ó ní kóun náà kóun sì ti kú bí màmá àti bàbá àwọn ti kú yẹn, ó ní kò bá sàn bí wọ́n ṣe wà nínú ayé lọ. Ẹ wò ó, ó ní kó jẹ́ pé òun náà ti kú, bàbá àti ìyá àwọn ti kú ni òun wọ́n mọ̀ pé òun ti bọ́ nínú wàhálà ilé ayé. Ẹ̀yin ẹgbẹ́ ọ̀rọ̀, torí pé ó ti ro gbogbo ẹ̀ pin, ó ti wò pé kò sí nǹkan, kò sí ọ̀nà àbáyọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Alágbára asán. Ẹlòmíràn ó kó oúnjẹ sínú ilé títí tó bá wá bàjẹ́ yóò sẹ́ni wọn lọ rù dànù. Àwọn mìíràn dẹ̀ máa sọ pé bí ń pa wọn ní ẹgbẹ́ rẹ̀ kò ní lè ṣe kíni, kò ní lè fún ènìyàn torí pé ó wà ní ipò tó yẹ kó ṣe fún ènìyàn, kò ní lè ṣe fún ènìyàn. Mọ́mì mi Odúwọlé, ẹ káàbọ̀ mà. Mọ́mì mi Ẹ̀bùn Olúwa Odúwọlé, ẹ káàbọ̀ mà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà lórúkọ Jésù mo kí yín káàbọ̀. Agbára asán. Ẹlòmíràn ò ní lè ṣoore fún ọmọnìkejì rẹ̀ nígbà tó bá nídìí oore. Ẹlòmíràn mọ̀ pé oore yìí tọ́ sí lágbájá, ẹ jẹ́ kí n ṣe fún, kò ní lè ṣe. Agbára asán tí ò dé ibì kankan. Ṣùgbọ́n ta ló fẹ́ sọ nípa tẹ̀yìn wípé ipò àti agbára tẹ́ ẹ wà ní ó jẹ nínú rẹ̀, ó bù mú nínú rẹ̀, kódò ó fi àdúrà ránṣẹ́ sí yín rí nípa ipò àti agbára tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ yẹn. Ènìyàn mélòó ló lè jẹ́rìí yín ní ìkọ̀kọ̀ àti ní gbangba pé lágbájá agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ nítòótọ́, ṣùgbọ́n bá agbára ṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ nítòótọ́ ó ṣe é fún àwọn ènìyàn. Èèyàn mélòó ló lè sọ, mọ́mì dáàdì, brother mi sister, èèyàn mélòó ló lè sọ, ló lè jẹ́rìí yín láàrin èrò tó lè sọ wípé agbára tó ń bẹ ní ìkáwọ́ yín yẹn ẹ fi ṣe kíni, ẹ fi ran ènìyàn lọ́wọ́. Ẹlòmíràn wà ní ipò débi pé tó bá kọ ìwé lásán léèyàn lórí pé ẹ lọ bí báyìí wọ́n á fún yín níṣẹ́ yẹn, wọ́n á dẹ̀ fún, ṣùgbọ́n kò ní ṣe é. Yọ́ mọ̀ wò pé ní bá mọ̀ tí ẹ̀ ṣe wọn náà mọ̀ dàbí bí wa ni. Mo ti rí ènìyàn tó sọ fún ẹ̀dá ènìyàn ẹgbẹ́ rẹ̀ pé ẹ̀yin náà má ti dé airport rí mọ̀nà torí pé òun jẹ́ ẹni tó ń travel, ó ti ń lọ ìlú òyìnbó, ó ti ń lọ ń bọ̀. Ẹ̀yin náà má ti gun plane rí nìyẹn kí ẹ̀dá Ọlọ́run alààyè tọ́lọ́run dá nínú ayé kó sọ fún ọmọnìkejì pé ẹ̀yin náà má ti wọ múrí mọ̀nà àbí bó lẹ́sẹ̀ délùú bí tẹ́ lọ. Ẹgbẹ́ ọ̀rọ̀ ènìyàn ni ó torí pé ènìyàn náà travel ní ẹ̀kan ló wá ní àbọ̀ alẹ́ àgbà lọ ṣẹ́tẹ́ níbo lé àgbà lọ ṣé kẹ̀kẹ́ láwà wọ̀ lọ́bẹ̀ ni tẹni mọ Èkó náà ni ṣé ní mo Múrítàlá náà ni kódà ẹ̀yin náà má ti wọ plane rí mọ̀nà ẹgbọ́n torí pé wà ní ipò pé òun ti ń travel ń tó ní gbogbo ìgbà kó sì sọ fún ọmọnìkejì ẹ̀ pé ẹ̀yin náà má ti gun plane rí nìyẹn torí pé wà ní ipò tí ó tún máa wò sùsùn pé tí n bá ṣe oore báyìí fún ọ ìwọ náà má dìde mọ̀nù, ìwọ náà má dolówó mọ̀nù, ìwọ náà má ọmọ sọ̀rọ̀ ń powó. Ẹ̀rí pé ní téèyàn sá fún téèyàn jìnnà sí tí ò yẹ kéèyàn súnmọ́ sàkání ẹ̀ ni ẹni tó lè wò sùsùn tó lè sọ̀rọ̀ èèyàn jáde fún ọmọ nìkejì tí n bá mà ṣe oore báyìí fún ọ ìwọ náà má dolówó, ìwọ náà má dọlọ́lá mọ̀ nìyẹn. Agbára ayé tí ó tàn ṣùgbọ́n tá a bá ṣe fún ara wa ni wọ́n máa sọ títí láéláé, ẹni tó dẹ̀ ṣe fún yìí ò ní gbàgbé. Dáàdì mọ́mì mi kò ní gbàgbé torí pé kí ni láéláé ni ó máa sọ pé nígbà tó le báyìí lágbájá dúró tì mí ó dẹ̀ ràn mí lọ́wọ́, ṣe mí lóore. Ẹ jẹ́ ká lo agbára àti ipò tí ń bẹ ní ìkáwọ́ wa ní àkókò yìí. Ẹ jẹ́ á wo ẹni tá a mọ̀ pé kù díẹ̀ káàtó fún, ẹ jẹ́ á lo agbára yìí láti fi lè ràn án lọ́wọ́. Ẹ má jà jẹ́ alágbára sàn bí ọba yìí tó wọ pé Sédàkì Mẹ́sàkì àti Àbẹ́nígò yìí òun yóò ṣe kíni, òun yóò fi iná jó wọn ni torí pé kíni wọn ò tẹríba fún òòṣà òun ẹ rí. Ṣùgbọ́n Ọlọ́run tó mọ̀ wípé òun ni wọ́n ń ké pè tí wọ́n mọ̀
tí wọn ò sì mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run ó ṣe kí ni ó lọ tẹ́lẹ̀ dè wọ́n. àìkú ẹ̀sà ìdìbàjẹ́ ọba tí gbani yóò gbani kúrò lọ́wọ́ ọ̀tá tí ò ní jẹ́ kọ́wọ́ ọ̀tá kó káyàn. dáàdì mọ́mì mi lórúkọ Jésù gbogbo alágbára ayé tó lé lóhùn ó lo agbára rẹ̀ tàbí ipò rẹ̀ bóyá lé yín lórí lé ayé ọmọ yín lé ayé ọmọ dáàdì mọ́mì lórúkọ Jésù wọ́n gbèrè tìjú ni. mo ní wọ́n gbèrè tìjú ni torí agbára asán ni yóò jẹ́ níwájú yín agbára òfútù fẹ́tẹ̀ ni yóò jẹ́ níwájú yín agbára asán ni yóò jẹ́ torí pé kí ni Ọlọ́run wà ní ìhà tiyín kò sẹ́ni tó lè dojú ìjà kọ yín kìkìdá ká mọ Ọlọ́run ká sì súnmọ́ Ọlọ́run ká mọ képe ní wákàtí àti wákàtí ká jẹ́ kọ́lọ́run dá wa mọ̀. tó bá di ní alẹ́ ní òní ẹ já lọ Psalm 27 1-5 ẹ jẹ́ ká kà á sí inú omi ẹ jẹ́ ká fi wẹ̀ ká dẹ̀ mu níbẹ̀. Psalm 27 1-5 ẹ jẹ́ ká kà á sí inú omi ẹ jẹ́ ká mu ká dẹ̀ fi wẹ̀ ẹ̀ẹ̀kan náà ni. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nínú àdúrà yẹn já sọ fún Ọlọ́run gbà mí. ṣé mọ̀ pé wọ́n ní bàbá lè pàkó lójúgun ọmọ ń kọ́ ẹ̀mí mọ́ gbà mí gbogbo ẹnikẹ́ni ọkọ̀ọ̀kọ̀ tó tara obìnrin jáde tó lè ní alágbára asán lòun jẹ́ alágbára òfútù fẹ́tẹ̀ tó lè lóun ó lágbára lórí àwọn ọmọ mi tàbí ọmọ ẹ̀mí mọ́ ó yá má gbà fún dójú tí kò yẹ̀yẹ́ rẹ̀ ìwọ tó yẹ̀yẹ́ ọba yìí ní orúkọ Jésù ó yá yẹ̀yẹ́ rẹ̀ kó nu ayé àwọn ọmọ mi àtọmọ ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù Kristi bàbá o Ọlọ́run tó yẹ̀yẹ́ ọba lórúkọ Jésù ó yá kó yẹ̀yẹ́ rẹ̀ gbogbo ẹnikẹ́ni ọkọ̀ọ̀kọ̀ tá a tara obìnrin mú jáde tó ní lóun ó lo agbára sàn rẹ̀ lórí àwọn ọmọ wa lórúkọ Jésù bàbá jó gbèrè tìjú tó lóun ó lò lórí ọmọ ọyá jó gbèrè tìjú ọyá bàbá jọ fọ ọ̀tá wa jọ fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ Olúwa dá wa láre fi wá lọ́kàn balẹ̀ ká lè yàn títí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ìrànlọ́wọ́